sùúrù ọmọ nàìjíríà mo ti ro kíní kan ìran ńlá kan ń ṣèrú ìbànújẹ́ kan ń pèlè báńdíìtì kí ló wà nù wọn tó fi ń dẹ́rù bà wá gan ọkùnrin ni wá wọ́n ń lo ọ̀kadà àwa náà lálùpùpù yìí bíbá ladies bike oríṣiríṣi ọ̀kadà lánàá kwádẹ jẹ́ ìbọn kan ròpẹ́ lọ́rùn ni kí náà fi ṣe ìbọn ètú wà ń bẹ̀ àáyá wà ń bẹ̀ ìṣáná wà ń bẹ̀ ṣé ta lọ́jà ni nǹkan àti mẹ́ta lọ́jà lè rú ọba ẹ̀jẹ̀ náà kíjà face to face náà pèlè wọ̀ ká dáná sun ara ṣe ń ṣe eré ni yó mọ̀yán mi gbọ́ kan romi lágbára lónìí ǹjẹ́ mi jẹ gómìnà Èkìtì o àbí kí n jẹ president Nàìjíríà o kété náà máa clear dànù ìṣẹ́jú àáyá ẹgbà mí ní ìṣẹ́jú so mọ̀kàn kí mi wú yẹn kí n dìbò kò mí náà èmi náà fẹ́ lọ mo fẹ́ àgbà pótí ọ̀tẹ̀tà àrùn lébẹ̀ ni mo ti pe kápẹ́ntà jẹ́ kẹra mi kan èló ṣẹ̀fẹ̀ gbà 25 ṣá so.